Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti tẹ̀sí ń gbọ́ wa. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Lórí awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ Rolex Dee tó accuse Pasuma pé ó nà òun ní show àgbálẹ̀tù. Boko Jaka ti jáde o. Ó ní ó ti pẹ́ tó ti ń sọ̀rọ̀ yìí o. Ó ní kò ṣáà ń ṣọmọdé. Kò lè máa sọ̀rọ̀ ẹ̀ káwọn èèyàn má believe ẹ̀. Ó ní tẹ́ bá ti lè believe ẹ̀ pé Pasuma ṣe bẹ́ẹ̀. Ó ní dandan ẹ gbọ́dọ̀ believe pé gbogbo wọn tó bá sọ lórí ọ̀rọ̀ Taye Currency náà nìyẹn, because tẹ́ bá lè gbà ti Taye Currency gbọ́ tẹ́ wá fẹ́ gbà pé Pasuma nà oníwà tẹ́ ṣe nígbàgbọ́ so ó wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí bí gbogbo ọ̀rọ̀ ẹ ṣe jẹ́ gangan pé ó ní Jésù gan ó bínú, so anybody can bínú, anybody can jà. Ó lórí ọ̀rọ̀ Àgbàlẹ̀tù TV ó lè má attack Àgbàlẹ̀tù mọ́ o, because iṣẹ́ tiẹ̀ ló ń ṣe. Tí anybody ò bá gbé rẹ̀ wá sí orí platform ẹ̀ láti wá tú oríṣiríṣi ọ̀rọ̀ jẹjẹjẹ lójókòó tó ń bá gbé wọn wá láti wá tú oríṣiríṣi àwọn ẹlòmíràn máa lọ sórí channel ẹ, so kéèyàn wá sórí channel Àgbàlẹ̀tù láti wá sọ àwọn ìrírí tí wọ́n ti rí kò ń ṣe ẹjọ́ títí ẹ, ẹjọ́ tí ẹ ṣe journalist láti béèrè oríṣiríṣi nǹkan láti béèrè lọ́wọ́ everybody, so tiẹ̀ ni láti ṣàlàyé kó mọ orú àlàyé tó máa ṣe. Ọwọ́ ẹ̀ ló kù sí, òun ló ní studio. Ẹjọ́ ẹja àjọpọ̀ lẹ́nu Boko Jaka ó ti yànnà náà gbogbo everything bó ṣe jẹ́ láàrin Pasuma, Taye Currency àti Àgbàlẹ̀tù TV. A quick one guys. Lórí interview Rolex Dee ó ní point kan tó make ń bẹ̀ wípé Pasuma na òun. Mo dẹ̀ rí pé everybody is coming now to say Pasuma cannot beat him, Pasuma cannot beat him, Pasuma cannot beat him. No now, no. Me personally, I will not agree that, because bọ̀bọ́ yìí ti ń tẹnu mọ́ tipẹ́tipẹ́. Mo dẹ̀ sure pé ní gbogbo ìgbà tí ìjà ẹ̀ ń ṣẹlẹ̀ gan láàrin Taye Currency àti Pasuma, this guy keeps saying the same thing yẹn náà ló dẹ̀ lọ sọ ní interview yẹn. Kò dẹ̀ sọ ní interview yẹn gan pé òun fẹ́ fi attack Pasuma. So me, I will let every one of us that we are saying no, Pasuma cannot beat him, please let's stop that. Even angel, okay, Jésù gan bínú. Jésù bínú nínú Bíbélì tó wọnú tẹ́ḿpìlì lọ tó lọ da àwọn ẹ̀mí káràkátà rò. Ibi tó yẹ kẹ́ ti rò ní wípé tẹ́ bá wo interview yẹn dáadáa, ẹ rí pé ó choke wọn ni, ó choke máa yẹn. Ó ti perform pẹ̀lú yẹn, ó perform lórí stage, ó perform, ó dẹ̀ ni wọ́n ń wú ẹ̀. So wọ́n gbọ́n ṣe ń wú ẹ̀ yẹn, wọ́n rí ẹ pé ó ti perform, ó ti ṣe dáadáa, ó lọ kí wọn, wọ́n kí ẹ. If you listen to the interview very well, so ìgbà tó wá kí ẹ yẹn, so the program keep continuing. So ó wá tó time kan, ó wá lọ bá máa ẹnìkan wípé òun fẹ́ kí Alhaji Pasuma. Time yẹn Pasuma ń kí àwọn èèyàn lọ́wọ́, ẹ mọ̀ bá a sí Pasuma ń kíyàn lọ́wọ́, ó wá sọ fẹ́ nìyẹn wípé ìwọ kàn fẹ́ sáré lọ dọ̀bálẹ̀ pé kankan bí ẹ wípé kí ló fẹ́ o, kò ní kan sọ ẹ̀dọ̀ ọmọ, ó fẹ́ máa tẹ̀lé wọn kiri. It is seriously, tẹ́ bá listening to that story, it looks so real. Kò sí bí wàá ṣe parọ́ tí wàá máa fa àwọn èèyàn tó wà láyé wàá máa fi wọ́n jẹ́rìí. Kò ń ṣòkú ló fi jẹ́rìí náà. Ó dárúkọ àwọn oníbà ẹkùn, ó dárúkọ bàbá kan tó ní pé he made mention of names. In tí èmi wá rí ń bẹ̀ lélẹ́yìí ni pé ìgbà tí o ti kí Paso tẹ́lẹ̀, why are you choking him? Èmi gan sì ti máa wà ń ta tí mo rí téèyàn ń kí mi jù, I don't feel comfortable. Why are you greeting me? Ìwọ tí mò ń fojú olè wò tó tún kí mi, kí ló ń kí mi fún? Ó ti perform, ó ti ṣe dáadáa. If I need you, àwọn àtàwọn oníbẹ̀ ẹkùn, Alhaji gan lè ti béèrè pé àwọn ọmọ yẹn kàn sọ pé àwọn ọmọ mi ni kìnìkan. So time tí mo wá ń kí àwọn èèyàn lọ́wọ́ that I don't know, nínú ọ̀rẹ́ lọ́tà wà, nínú ọ̀tá lọ́rẹ́ wà, and a kind of Pasuma like that. Imagine pé nínú èrò ẹnìkan sáré dọ̀bálẹ̀ síwájú ẹ̀, ẹni tó ń gbójú sókè tó ń kíyàn lọ́wọ́, ó máa kíìkì ẹ̀ lóòótọ́ náà. Ata nìyẹn, at least ọmọkùnrin náà gbọ́dọ̀ safeguard. Ó dàbí kí nǹkan rìn wá lẹ́sẹ̀ ní a lè kíkì ẹsẹ̀. Bó dẹ̀ ṣe kíkì ẹsẹ̀ yẹn, in tó ń pè ní ìbínú, nǹkan tó bá fẹ́ ṣe táwọn èèyàn bá jẹ́ kó o ṣe, ìbínú máa wá. Bóyá bá ṣe kíkì ẹ̀yẹn, ìtàlélé yìí tán wá wọlé, ìwọ ọmọ bọ́ wèrè yìí ni, kí ló ṣe ẹ̀, ṣe bí mo ti rí ẹlẹ́ẹ̀kan lórí tó ń choke mi. It is possible. So you people should stop defending Pasuma cannot beat him. Pasuma, no, me, I will not appreciate that. Tẹ́ bá wá ní pé Pasuma ò lè nà lóòótọ́, ṣé ká gbà wípé gbogbo nǹkan tó ń sọ ń pa Taye Currency, ṣé ká gbàgbọ́ pé rọ́ ni? Me, I'm just saying my own.
At least you cannot come and tell me now that we won't defend the Thai currency, no. And I'm not defending Rolex Dee as well. Yeah, I'm just saying that many things to look up to, all of us cannot just face one way. Some of you are saying, video nanda, oye kan oyan mu video, oye kan segba kan shawo. Video Jesu ton kan magbelebu, video Jesu to lo da kini se bi won sọ fún wa ni adegbagbo. In fact, ó yẹ kẹ́ rí ọ̀rọ̀ tó sọ jáde yẹn gan as a serious problem fún Rolex Dee. Torí irú ọ̀rọ̀ yẹn, irú interview yẹn, ó ti yẹ kó ọ̀rá gbé kúrò, kó ọ̀rá yẹ̀ díẹ̀ kékeré, kó má mẹ́nu lọ́bẹ̀ rárá. Because bó ṣe mẹ́nu lọ́bẹ̀ yẹn sìn yìí, Pasuma fans will not be happy with him. Pasuma himself, wọn àti accommodate máa le. Because tán bá accommodate somebody like me, a béèrè o pé àdádí ṣòótọ́ ni ẹnu ọmọ ẹni ẹ kàn sáré fà mọ́ra láti. So I'm very sure Pasuma will not allow him to get close to him. So it's a serious damages for his brand already. So ẹ̀yin tẹ́ bá wá like Pasuma tẹ́yin tẹnu mọ́ pé kò lè ná ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́. Ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́. And then ẹ̀yin tẹ́yin attack Délé Adéyanjú iṣẹ́ ló ń ṣe now. Ó dàbí bàbá tó gbé ṣọ́ọ̀bù sílẹ̀ téèyàn gbé orí wá ni pé àyúnrún mi yìí ò bá mi fà o. Tí má gbé irun mi yìí lọ́dọ̀ bàbá ń sin kó bá mi fà. Ó máa bá mi fà now. Everybody is going to his studio láti lọ iṣẹ́ ló ń ṣe. And we are proud of you, Délé Adéyanjú Agbaletu. That's a very wonderful one. That's a very good one. That's a good one. I love you for that. So please, ẹ jẹ́ ká tá bá ń sọ̀rọ̀, don't let ẹ má yẹ ká jẹ́ kí emotion get rid of our thinking. Jẹ́ ká rò pé tó bá já wa náà la kàn tiẹ̀ sọ̀rọ̀. Ó dẹ̀ sọ nínú interview yẹn, ó ní tí èèyàn tí ó ní voice bá sọ̀rọ̀, people will hardly believe. So if you believe the case of Thai currency, why don't you believe the case of Pasuma? And that is not even not much. It is defendable. Ó nìyẹn kí ló wọ náà ló ń dọ̀bálẹ̀ kí wọ́n fún. Èèyàn tó ti kí ẹ tẹ́lẹ̀ ẹni tó sọ fún ẹ gan pé ṣò ní ṣe jù yẹn lọ ẹni yẹn gan ti rí tẹ́lẹ̀ nìyẹn pé kí ló tún fẹ́ lọ kí fún ó ti kí ẹni èní nìkan kọ́. If you want somebody, okay, tó bá jẹ́ pé òbílẹ̀ òpó perform lọ́jọ́ yẹn inú Pasuma dùn ó lè jẹ́jọ́ yẹn ló tan náà. He will need to study you more. Kàn rí ẹ dáadáa kàn tó fà ẹ mọ́dọ̀ kò ń ṣèjọ́ tán bá rí ẹ náà kàn máa adopt ẹ. So reason tèmi ṣe wò pé kémi kan sáré clear ibẹ̀ yẹn nìyẹn. Let's stop saying Pasuma cannot beat him. If you truly want to believe what he said about Thai currency, I'm not here to defend Thai currency. Torí mo yẹ wá yín sìn, èmi lọ lọ́pẹ́, èmi mà lọ lọ́pẹ́ o. Because whatever thing, gbogbo tí mo ti sọ láti jọ yẹn, it's now coming to pass. Now it's coming to pass. It's coming to pass. And a lot is still coming. Àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o, àní kílẹ̀ tí rí, àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí ẹ̀ṣin máa rí wìrìwìrìn. Because I saw a lot of this thing. I saw it ahead. I saw it. Mo dẹ̀ sọ, kání mi sọ ni is another thing. It's another thing. Mo dẹ̀ sọ ọ̀rọ̀ tí mo sọ yẹn, alábòsí bí. Ọlọ́wọ́ tí mo wà yín sìn, ó sì ń gbá kan jù kan lọ, pí. Ẹ̀yin alábòsí yẹn gangan, Ọlọ́run ò sí. So let's just treat the case the way it should be. Kónkálukú dẹ̀. And one thing tí àwa èèyàn dẹ̀ notice ni wípé wàláì tẹ́ bá gbọ́ kíní yẹn dáadáa. Rolex Dee ò sọ nǹkan ẹyọ kan báyìí pé nǹkan báyìí ní Táyé ṣe fún mi. Kò sọ jáde. Nǹkan báyìí ò ní Táyé ṣe o. Bóyá Táyé gbà ìyàwó ẹ̀ ni o. Bóyá mú lọlé babaláwo ó fẹ́ lògo ẹ̀ ni o. Bóyá orin wèrè la fi ń wo wèrè tó dẹ̀ kọ yẹn tí Táyé ò sọ wípé òun lòun kọ́ ni o. Because all those things, somebody can just even still go out there and be saying. So if you want to believe Thai currency part story from that guy, so we should also believe the story he tell about Pasuma. That's my own opinion. Ẹ̀dẹ̀ bá fi Délé Adéyanjú sílẹ̀ káwa náà lè rí mọ́ mi torí bóyá ń ṣiṣẹ́ làwọn olórin tẹ́ ń defend náà ń ṣiṣẹ́ wọn. Bẹ́ẹ̀ náà ni bàbá ń ṣiṣẹ́, bẹ́ẹ̀ náà ni mechanic ń ṣiṣẹ́. Allow everybody to live peacefully. But Rolex Dee,
ọ̀dọ̀ Táyé kò ní ṣe é lọ, ọ̀dọ̀ Pàṣọ kò ní ṣe é lọ, ọ̀dọ̀ Àgídìgbò kò ní ṣe é lọ. Àwọn bàbá ọba Oníbà Ẹkùn gan ó ti sọ̀rọ̀ jù. You talk too much. You don't even allow the interviewer to caution you. You were just there on your purpose telling your story. The reality is you cannot tell your story, allow people to tell it. Nǹkan táwa ń pass through, àwa làwa mọ̀ lábẹ́ aṣọ. Peace and love.